Ṣé lóòótọ́ ni ìdíje ìbálòpọ̀ yóò wáyé lórílẹ̀-èdè Sweden? Orí ayélujára gbóná girigiri láti mọ òtítọ́ lórí ọ̀rọ̀ ìdíje ìbálòpọ̀ àti pé àwọn wo ló wà nídìí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìròyìn lágbàáyé ló rápálá wọnú idán ìròyìn yìí tí wọ́n sì kéde rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́. Ohun tá a ṣe ìwádìí rèé lórí ìdíje ìbálòpọ̀ ti Sweden European Championship in Sex tí wọ́n ní yóò wáyé lọ́jọ́ 8 oṣù kẹfà ọdún yìí. Orílẹ̀-èdè Sweden ti di orílẹ̀-èdè àkọ́kọ́ lágbàáyé tí yóò kéde ìbálòpọ̀ gẹ́gẹ́ bí eré ìdárayá. Àkọlé ìròyìn yìí làwọn ọmọ Nàìjíríà mú bẹnu tó sì ti ń jà rìnrìn káàkiri lójú òpó ayélujára. Kódà ó gbalẹ̀ débi pé àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé míì náà ti gbé ìròyìn yìí tí wọ́n sì tún ti ṣalábàápín rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀. Àfojúbà ìròyìn yìí, àmọ́ ká tó lè sọ bóyá ìròyìn òótọ́ tàbí òfegè ni, a ṣe àwọn ìwádìí kan eléyìí tó mú àwọn àlàyé kan lọ́wọ́, àti pé ìjọba orílẹ̀-èdè Sweden ní àwọn kò mọ̀ nípa ìdíje tó fẹ́ wáyé ọ̀hún. Bákan náà, wọ́n ní ìjọba Sweden kò ní ìfọwọ́sowọ́pọ̀ bíi ti wù ó mọ́ pẹ̀lú ẹnikẹ́ni láti sọ eré ìbálòpọ̀ di ìdíje. Ẹ bá wa fọkàn mọ́ bá àwọn àlàyé yìí bọ̀ láti lè mọ̀ bóyá lóòótọ́ ni ìdíje yìí yóò wáyé àti pé ṣé orílẹ̀-èdè Sweden náà fi àṣẹ sí irú ìdíje ìbálòpọ̀ yìí. Ìròyìn yìí kọ́kọ́ jẹ jáde síta lójú òpó ayélujára. Ìwádìí wa sì fi hàn pé ó ti kọ́kọ́ lu síta lójú òpó ayélujára kan tí wọ́n pè ní tudurudu.com láti nǹkan bí ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí. Ojú òpó yìí wà lára àwọn ojú òpó tí wọ́n a máa pè ní blog tí a kò sì lè sọ pàtó àwọn tó ń ṣe àkóso rẹ̀. Púpọ̀ àwọn ìròyìn apanilẹ́rìn tàbí eléyìí tó jọmọ́ ẹ̀fẹ̀ ló mọ̀ ń wà lójú òpó yìí. Nínú ìròyìn ìdíje ìbálòpọ̀ yìí kan náà, ojú òpó náà sọ pé Sweden ni orílẹ̀-èdè àkọ́kọ́ tí yóò sọ ìbálòpọ̀ déré ìdárayá. Ó tún ní wọ́n sọ ọ̀rọ̀ yìí sí ojú òpó àjọ náà. Wọn kò wá sọ bóyá àjọ yìí ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Sweden tàbí kò ní. Nígbà tá a tẹ̀síwájú nínú àpilẹ̀kọ yìí, a rí i wípé wọ́n sọ pé Yúróòpù ni ìdíje ìbálòpọ̀ náà yóò ti wáyé fún ọ̀sẹ̀ bíi mélòó kan. Ojú òpó ayélujára nìkan ni wọ́n fi síbẹ̀ wípé yóò ti wáyé àti ọjọ́ tí àwọn èèyàn lè wò ó nípasẹ̀ live streaming. Nínú ìwádìí, orúkọ èèyàn kan tí wọ́n pè ní Dragan Brach tó jẹ́ ààrẹ ẹgbẹ́ Swedish Federation of Sex jẹyọ. Dragan Brach kò ní ipasẹ̀ kankan tá a lè fi ṣàwárí rẹ̀ káàkiri ojú òpó ayélujára. Dragan Brach tí wọ́n ní òun ni ààrẹ àjọ Swedish Federation of Sex kò fi àwòrán rẹ̀ kankan sí ojú òpó wọn tàbí kó tiẹ̀ kọ ọ̀rọ̀ kankan síbẹ̀ lórúkọ ara rẹ̀. Èyí ló mú wa kàn sí ojú òpó Swedish Federation of Sex. Àwòrán tẹ̀ ń wò yìí ni yóò kí èèyàn káàbọ̀ sí ojú òpó Swedish Federation of Sex. Nípasẹ̀ ìwádìí wa, a rí wípé ọdún 2016 ni àwọn kan tí kò lórúkọ dá àjọ Swedish Federation of Sex àti pé ọdún 2022 ni wọ́n ṣe ìdásílẹ̀ ojú òpó ayélujára wọn. Gbogbo àlàyé tí wọ́n kọ sí ojú òpó yìí ló ní ń ṣe pẹ̀lú ìbálòpọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní lẹ́yìn ọdún 7 iṣẹ́ àṣekára, àwọn aláṣẹ Sweden buwọ́lu àjọ náà fún ìdánilẹ́kọ̀ọ́ nípa ìbálòpọ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ lójú òpó náà. Àmọ́ a kò rí àrídájú pé ìjọba Sweden tàbí àwọn aláṣẹ eré ìdárayá lọ́wọ́ sí ojú òpó yìí. Ní ìwòye wa, ojú òpó yìí jọ bí ìgbà pé wọ́n gbé kalẹ̀ láti máa fi ṣe ìtànkálẹ̀ ọ̀rọ̀ ìbálòpọ̀ tí kò bójúmu tá a mọ̀ sí porn. Àdírẹ́sì wọn ní Twitter náà ń kéde pé àfihàn ìbálòpọ̀ lójú òpó ayélujára yóò wáyé ní ọjọ́ 8 oṣù yìí. Wọn kò fi orúkọ àwọn tó ń ṣe agbátẹrù ètò náà síbẹ̀ tàbí bóyá ìjọba fọwọ́ sí i. Kí ló wá dé táwọn ọmọ Nàìjíríà fi jẹ dòdò ìròyìn ìdárayá ìbálòpọ̀ náà? Nínú àwọn ojú òpó tó gbé ìròyìn yìí tá a rí ní àwọn ojú òpó ìròyìn láti orílẹ̀-èdè India àti Nàìjíríà. Ìròyìn yìí gbalẹ̀ púpọ̀ ní Nàìjíríà táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní béèrè pé báwo làwọn ṣe lè ríbi dé Sweden láti lọ kópa nínú ìdíje ìbálòpọ̀ yìí, yálà ní Twitter, Facebook tàbí ní ojú òpó WhatsApp. Àwọn èèyàn ṣáà ń ṣe alábàápín ìròyìn yìí ni tí oríṣiríṣi ìrísí sì ń jẹyọ lórí ìròyìn kàyéfì náà. Kódà àwọn tó fẹ́ jápa náà ń wò bóyá wọ́n lè lo ọ̀nà ẹ̀bùrú ìdíje ìbálòpọ̀ yìí sá lọ sílẹ̀ òkèrè. Àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ idán, wọ́n gbìyànjú tiwọn. Ibi tí a wá fẹnu ọ̀rọ̀ jóná sí, àwọn èèyàn kan
àwọn èèyàn kan tí kò fojú hàn ni wọ́n kàn ń polongo European Championship in Sex yìí kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú àjọ eré ìdárayá ní Sweden tàbí ìjọba alẹ̀ náà, pẹ̀lú ohun tá a rí ní ojú òpó Swedish Federation of Sex àti àwọn ojú òpó tó ń polongo ìbálòpọ̀ tó jọ mọ́ èyí tí kò bójúmu tá a mọ̀ sí porn. Ó ṣeé ṣe kí ìròyìn yìí jẹ́ eléyìí tí àwọn kan fẹ́ fi ṣe gbájúẹ̀ tàbí fi kọ ìròyìn nípa àwọn èèyàn. Ìdí ni pé bí èèyàn bá fi lè kàn sí ojú òpó yìí lọ́jọ́ tí wọ́n láwọn yóò ṣe ìdíje náà, ó ṣeé ṣe kí wọ́n ní kó san owó láti lè fi wo ìbálòpọ̀ àlùfàǹsá tàbí kí wọ́n sì fi ọ̀nà ẹ̀bùrú kó ìròyìn rẹ̀ kí wọ́n bá lè fi luni ní jìbìtì. Lákòótán, ìkìlọ̀ tí àwa ní sí ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe ojú mi tó ní láti ṣọ́ra lórí ìròyìn yìí. Kójú mọ́ ríbi, gbogbo ara lòògùn rẹ̀. Ojú wa ò ní ríbi o, ire la ó máa rí. Peter Ọlásùpọ̀ ló ń jábọ̀ fún ìkànnì Captain P2 Media. Captain P2 Media, follow us. To watch more, subscribe. Thanks or for watching.